ti akéde ẹ wo fídíò Alágùṣì yìí. Fídíò tá wò tán yìí tó bá já sí pé mùsùlùmí ló ṣerú eléyìí gbogbo online ò ní gbádùn ẹlẹ́sìn jàgídíjàgan kódà àwọn content creator tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn náà ó dìde wọ́n máa tako Islam. ṣe rí mi ò mọ ọjọ́ tí Alágùṣì máa tó understand wípé ilẹ̀ Yorùbá ló ń pe bí kò ń ṣe Saudi Arabia. Wọ́n fún yín láyè ẹ kọ́ mosque síbẹ̀ ẹ tún fẹ́ máa wọn ibi tí àwọn ọmọ lílù máa tún gbà. Alágùṣì gbé sí dédé làkàyè kí n wá sílé ẹ kó fún mi lé kó fún mi yàrá kí wọ́n máa sọ fún ẹ tó o ti fún mi yàrá yẹn o gbọ́dọ̀ gba passage kọjá gbé sí dédé làkàyè. Àwọn tó ń ṣọdún òòṣà àwọn tó ń jó níwájú mosque kò ń ṣe wájú Mẹ́kà lọ ti ń jó wọn ò gbéra wọn búùkù tíkẹ́ẹ̀tì lọ sí Saudi Arabia lọ máa jójó wọn ilẹ̀ bàbá wọn ilẹ̀ abínibí wọn lọ́sí wà. So ẹ lè sọ wípé torí mosque ti wà ń bì kan ókè ibi tó tẹ̀ wulẹ̀ kọ́ mosque sí yẹn tó bá lọ wo nǹkan tó ń ṣe ń bẹ̀ láyé àtijọ́ lè jẹ́ pé ojúde àwọn olóòṣà ni wọ́n wá fún yín lẹ̀ at least ó ti show pẹ̀lú nǹkan tẹ̀yìn tún ń ṣe yìí ó ti show wípé tá bá wá sílùú yín tó bá lọ sílẹ̀ Mẹ́kà wọn ò tiẹ̀ lè túlẹ̀ fún anybody ńbẹ̀ but ẹ̀yin dẹ̀ wá sílẹ̀ wa at least Muhammed ò ń ṣe family Alágùṣì náà but wọ́n fún wọn ńlẹ̀ tọkọ mosque sí ẹ̀ tó wá fẹ́ máa lànà fún wọn. Alágùṣì òwe Yorùbá kan ó ṣeéṣe kí Alágùṣì má gbọ́ Yorùbá bọ́ máa sì sọ Yorùbá máa sọ wípé o kò lè jẹ́ ti bàbá tọmọ kó má ní ààlà so ààlà gbọ́dọ̀ wà àwọn olóòṣà tó ń kọjá níbì kan ilẹ̀ wọn lọ́wọ́ àwọn ò lọ sí Mẹ́kà tó bá délẹ̀ Mẹ́kà àjèjì ni wọ́n máa túlẹ̀ ọ̀hún tẹ̀ lè ṣe gbogbo nǹkan tó ń ṣe ẹnu fídíò ọ̀hún lè ṣe bọ̀ tẹ́yìn ẹ̀sìn tó bá gbé wá yẹn bó bá ṣe ń ṣe ní ìlú lẹ gbọ́dọ̀ bá wọn cooperate ìdálù ní ìṣèlú Alágùṣì ǹjẹ́ ó ti wà ókè báyìí ire o.